mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí gbogbo ọmọ Yorùbá lé lóko lódò lẹ́yìn odi àánú Olódùmarè ó tóbi yóò ràgàbò wá yóò wà lórí ìgbésí ayé wa lórí ẹbí wa lórí ará wa lágbára Ọlọ́run ká máa kíra wa pákó ọdún pákó pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ayọ̀ là ń ṣe ọdún ló dé tá ń yọ ọdún ló dé tá ń yọ ọlọ́pàá kò lè mú wa ọdún ló dé tá ń yọ ọlọ́pàá mọ̀ lè mú wa tọdún bá dé tá ń yọ because bí èèyàn bá ṣe ń tọ́lọ́pàá ó fi mú ọlọ́pàá ọmọjọ́ ọdún o lọ́jọ́ Sunday Èkó ò ní gbàgbàkúgbà lọ́jọ́ Monday Èkó ò ní gbàgbàkúgbà lọ́jọ́ Monday Ifẹ̀ náà ò ní gbàgbàkúgbà Ọ̀yọ́ ò ní gbàgbàkúgbà Ìbàdàn ò ní gbàgbàkúgbà bí wọ́n bá fi gbàkúgbà lẹ̀ dé wa àkọ́ mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí lẹ́ẹ̀kan sí i àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o wàhálà àti ìdààmú kéré tóbi kò ní mọ̀nà lé wa kí ni tó gbé mi wá ó ní ọ̀rọ̀ Òpìtàn Ìbàdàn tẹ́ bá wo dáadáa àwọn èèyàn kan lè mọ̀ pé aláṣejù bí àwí kóńkó ò sí máwọn tó jọjọgbọ́n sọ wípé ọmọkùnrin náà bí ọ̀bárí kò ní wí torí pé bájọ́ ọ̀bárí kò ní déédéé gbó. now n táwọn èèyàn wọ̀nyí sọ ń là ń fèsì sí kò sí eléyìí tó jẹ́ pé mi mọ bẹ̀rẹ̀ ńbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ là ń rí àti sí ọ̀rọ̀ tó ń sọ la fẹ́ sọ ń pa rẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn táyé ti tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ńlọ wá bẹ̀rẹ̀ sí ní yí fún rẹ̀ torí pé ó fẹ́ jogún kógún kò wá ṣe nǹkan míì ju kó máa pìtànkítàn lọ làwa ni bọ́mọdé bá gbọ́ngbọ́n kíkú lẹ́rùn àyè wà ní padò tòjò tẹ ẹrùn ilé alákàn yìí gbẹ nbí wọn ò sin sí bẹ ń padò Òpìtàn ilẹ̀ Ìbàdàn tó nígbàgbọ́ pé kò sẹ́ni tó tún mọ̀ tàn mọ́ yàtọ̀ sóhun ẹ bá ń pè é pé kọ́ káàbọ̀ ògòdò ẹ̀sìn olùlọ́talé lórí imú ògòdó lòun ọ̀bọ̀ ọjà kò ní ọ̀sáàyè góńgóri imú rẹ̀ ń kọ́ ń tá àbá lè dámú ṣe là á yàgò lọ́nà fún òun ló ní kó máa sọ̀kò ọ̀rọ̀ bí bá ń ṣètò àwọn kan máa wá fún sympathy wá ní Tàwíkòǹkò lọ́pọ̀ jù àwọn èèyàn kan ni wọ́n ń sọ̀rọ̀ sí àwọn èèyàn kan náà ń ṣe kinní kan lórí eléyìí tó délẹ̀ yìí kálukú ti ráṣe ju kálukú kí ló sọ mo fẹ́ kẹ́ ẹ mú kàlẹ́ tó kẹ́ ẹ mú tọmọ kẹ́ ẹ mú Tàìkú ti ṣe baálé ọ̀rọ̀ ó ní àwọn bàrùbá ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò yìí ni yóò lè jẹ́ atọ́nà síbi tá à ń lọ yóò lè jẹ́ point kò ní ní àmì fàágùn ànígbàsíkò ara wa ẹ jẹ́ kọ́kọ́ wo fídíò yìí ná God bless you. àwọn bàrùbá àwọn bọ̀wọ̀ èyí tí ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan bí Ọ̀yọ́ náà ò tí ì ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan lọ́yọ̀ Aláàfin mò ń sọ mi ì sọ lọ́yọ̀ Mùkóró ó ń ju ẹgbẹ̀rún ọdún kan lọ bí Ọ̀yọ́ Aláàfin ò ṣe tí ì ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan bẹ́ẹ̀ náà ni àwọn ìbàrùbá ò tí ì ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan a sì tún wá sọ fàgbà nílé Ifẹ̀ tá a wà yìí tí Ọọ̀ni rìṣà Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá ẹni ìtàn tó jẹ Aláàfin lé lórí ìtàn ẹgbẹ̀rún ọdún 5 ààbọ̀ 5,500 years ti kọjá lórí rẹ̀. Ọ̀yọ́ sì ní páàtì Ọ̀yọ́ là ń pè ní Yorùbá páàtì Ìjẹ̀ṣà náà wà ìtàn ẹgbẹ̀rún ọdún 2-3 ti kọjá lórí àwọn ìran Ìjẹ̀ṣà ọ̀tọ̀ nígbà tí ọwọ́ Òbòkún pàpà wá ọ̀tọ̀ ni o. ẹ káàbọ̀ padà ọ̀rẹ́ mi Òpìtàn ẹ ń bá mọ nǹkan tọ́jú kọ́ran tiẹ̀ ń tọ́ mọ̀ wá àwọn èèyàn kan mọ bá a ṣe ń wá nǹkan jáde èmi gángan ráàyè láti máa tún nǹkan tẹ́nìkan ṣe ṣùgbọ́n nígbà táwọn kan ti ràn wá lọ́wọ́ tán ti bá wa wá ta èèyàn rẹ́ ní ìran ní lẹ́rù ká tún pọ́rùn wọ ni ká gba ní ìkágbá lọ́nà bàtà fi dún àtàwọn tó wá jáde àtàwọn tá a sọ ń pa rẹ̀
ìdàgbàsókè ilẹ̀ káàró òjìrè lájọ ń wá láti jẹ́ kí ẹni tó rò pé òun gbọ́n kó mọ̀ pé òun gangan ló lórí àwọn òmùgọ̀ because anybody tó bá ti gbọ́n tó rò pé ẹnìkan ọ̀gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni ẹ̀rín ọ̀yàtọ̀ tó dé ìlú èbó gbogbo ẹni ó káwọ́ lérí ẹkún wọn ń sùn níbi tó ti bẹ̀rẹ̀ pápápá ó ní àwọn bàrùbá bọ̀gú ò tí ì ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan àwọn bàrùbá bọ̀gú wọn ò tí ì ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan àwọn wo ní ń pìtàn fún ọ àwọn wo ní ń sọ̀tàn fún ọ because bọ̀gú ti wá ń bí tí bọ̀gú ọ̀dà náà ń jọ́wọ́ ni bọ̀gú dé àwọn tó ń pè ń bọ̀gú torí pé wọ́n ti fi ogun lé Ọ̀yọ́ kù níbi tí Ọ̀yọ́ wà wọn. ọ̀gbádùn mi wọ́n ti ṣe kíni wọ́n ti fi ogun lé Ọ̀yọ́ kù níbẹ̀ wọn. ní 15th century ntọ́ bá mú bọ̀gú fi wà as at that time ńgbà tí àwọn nupe tí wọ́n tú Ọ̀yọ́ léka tálàfin onígbógi fi gbà ó tó fi mórílé bọ̀gú tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti ṣàtìpó àwọn wọn gbà á lálejò bẹ́ẹ̀ ìrìn àjò Ọ̀yọ́ kò tó nǹkan téèyàn máa ń pọ́n lápapọ̀ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Kennedy tí mo fi sọ bẹ́ẹ̀ ò ní pé ẹ̀yin tẹ́ ẹ lérò pé ẹ fẹ́ tẹ́ ẹ sọra yín di àáyá tẹ́ ẹ lérò pé ẹ fẹ́ tójú ọmọ yín ṣe ẹ fẹ́ tójú Ọ̀yọ́ ṣe ẹ fẹ́ pákéjì Ọ̀yọ́ kẹ́ pìrìsẹ́ǹtì Ọ̀yọ́ fún wa dáadáa ẹ ń dáméjì Ọ̀yọ́ ni because n tí ọmọ padà jáde ń bẹ̀ oníwádìí nìwọ oníwádìí lèmi oníwádìí lọ́pọ̀lọpọ̀ èèyàn àmì àti ẹnìkan kọ́ là ń wádìí àwọn èèyàn kan tó lè wádìí jù wá lọ àwọn èèyàn kan wádìí jù wá lọ àwọn èèyàn kan rí fín ìdí kókò jù wá lọ. làwa gbé tá à ń gbin kí la rù ta lọ́rùn wọ̀ wá tá àrẹ ni sọ wá. wáyé tó máa nígbàgbọ́ pé wọ́n nìkan ló mọ nǹkan kan ṣe tàbí ló máa sọ tàbí ló ní ọ̀tẹ́ntìkì lọ́wọ́ ọ̀tẹ́ntìkì pọ̀ lọ́wọ́ àwọn èèyàn wọn ráàyè mú jáde ni. àbí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi mú jáde ò tí ì ṣẹlẹ̀ ńláyé kálukú wa mú jáde yìí. Aláàfin onígbógi 15th century ó sá lọ bọ̀gú ó dẹ̀ ní bọ̀gú ò ní tàn 1000 years ǹjọ́ òwò wa náà dé débi tí Aláàfin kan máa mọ̀ pé bọ̀gú kan bẹ́ẹ̀ nbì kan tó fi sá lọ bẹ̀ because as far as I'm concerned ó ní bí Ọ̀yọ́ ńgbà tó fẹ́ parí ẹ̀ ó ní bí Ọ̀yọ́ náà ò ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan Ọlọ́yọ̀ Aláàfin ni o kì í sọ̀yọ́ Àjàká o kì í sọ̀yọ́ Ọ̀rọ̀ o ìyẹn ti lé lẹ́gbẹ̀rún ọdún kan o lẹ́yìn Aláàfin onígbógi tó sá lọ bọ̀gú torí ogun ńlá Aláàfin ò fìràn jẹ ó túmọ̀ sí pé Aláàfin onígbógi àjò ló wàjà sí nínú ilé tútú nínú ilé títú ńlò fìràn tìjọba òun náà ò lè dúró lọ́yọ̀ ọlé ojú ọ̀nà ló ti jọba ló mórílégbò kò láǹfààní àti káwọn èèyàn dégbò ọ̀rọ̀ ǹpọ̀tọ́ jọba lẹ́yìn ọ̀rọ̀ ǹpọ̀tọ́ l'Ajíbóyèdé jọba lẹ́yìn Ajíbóyèdé Aláàfin Ẹ̀gúngún ojú jẹ òfìràn ọ̀rọ̀ ǹpọ̀tọ́ Ajíbóyèdé Ẹ̀gúngún ojú Ìgbòho ní ojú orórì tí wọ́n wà Tẹ̀lá Bípa ló kó Ọ̀yọ́ ayé Tẹ̀lá Bípa ńlá gbọ́ nípa Ọ̀yọ́ ọ̀rọ̀ tí wọ́n ń tẹnu mọ́ torí Tẹ̀lá Bípa ló fẹ́ kó Ọ̀yọ́ padà wá sí Ọ̀yọ́ ilé ńlọ́rọ̀ àwọn èèyàn lọ wọ́n gbé kábíyèsí àwọn ọ̀rọ̀ náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọba tó fi ogun tú ọ̀rọ̀ Tẹ̀lá Bípa náà ń pè bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ o àwọn ọ̀rọ̀ ti gba gbogbo inú ìlú kan o ló fi dìde wá kógun wá lé àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ kú àwọn èèyàn náà pè lọ́rọ̀ so
now wá ní bí Ọ̀yọ́ náà ò ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan ibi tó ti nọ́ọ̀kì Ọ̀yọ́ nìyẹn o ibi tó ti bà yé Ọ̀yọ́ jẹ́ táyé tí Ọ̀yọ́ rò pé òun táyé àwọn ṣe ibi tí mo ti pè ọ́ ní àáyánu ó fẹ́ pákéjì Ọ̀yọ́ ó fẹ́ tójú Ọ̀yọ́ ṣe bọ́ tó ti bà yé wọn jẹ́ sẹ́yìn ìyẹn 20 ọdún lòun wá ń gbóná fẹlifẹli lọ́wọ́ yìí òkú tó wá sin ńlẹ̀sẹ̀ rẹ̀ wá yọ ọ́ta fún ọ padà yìí mo gbọ́ nǹkan tó sọ o ó sáwà nù fídíò tí mo play ó ní a ní Ilé Ifẹ̀ tá a wà yìí tí Ọ̀nìrìṣà Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájẹ́ ní ìtàn tọ́jẹ́ Aláàfin lé lórí tọ́jẹ́ Ọ̀ọ̀ni lé lórí tọ́jẹ́ Ọ̀ọ̀ni lé lórí ló fẹ́ sọ tọ́jẹ́ Ọ̀ọ̀ni lé lórí ìtàn ẹgbẹ̀rún ọdún 5 ààbọ̀ 5,500 years ti kọjá lórí ẹ̀ kí ló dé tó tún wá sọ pé Ọ̀yọ́ ló nílẹ̀ ìwọ gangan gbà wípé ìtàn 5,500 years ti kọjá lórí Ilé Ifẹ̀ then Ọ̀yọ́ how many years ni wá ìtọ́ wá tó ń sọ wípé Ọ̀yọ́ ló ní gbá Ọ̀yọ́ ló ní àwo Ọ̀yọ́ ló ní kòkó bàbá sásùn Ọ̀yọ́ ló aládé Ọ̀yọ́ ló ní kẹ́nìkan Ọ̀yọ́ ló lórí aládé Aláàfin ló lórí ọba ta ni tíṣà tó kọ́ léèwé àwọn ní pé ọ̀sí kọ̀ọ̀kọ̀ tí wọ́n sọ̀tàn fún ọ irú ìtàn wo wọ́n sọ fún ọ ṣé wọn náà make you see discretion ni àwọn ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ lélẹ̀ o ńláyé mú jáde padà fún ọ yìí o tọrọ ẹnu rẹ wá rẹwà tó wuyì rẹ fẹ́rẹ́fẹ́ nísìnyí tí wọ́n á gbé kò sónítàn bíi tiẹ̀ mọ̀ sọ́ǹso káwò bí tó sọ dé now ńgbà tó fẹ́ bà yé Ọ̀yọ́ jẹ́ tán ó wá ní páàtì Ọ̀yọ́ sì là ń pè ní Yorùbá o that is àwa tó kù kọ́ páàtì Ọ̀yọ́ ńlá ń sì là ń pè ní Yorùbá o wo bó ṣe náà kí wọn o ti sòótọ́ ọ̀rọ̀ ń pa wọn irọ́ ló wá ń pa nísìn o ti sọ bọ́n ṣe jẹ́ tẹ́lẹ̀ ẹ̀rù ń bọ̀ ó nísìn ò lè sọ Aláàfin bẹ́ẹ̀ ń jókòó sọ́sọ bẹ́ẹ̀ ṣé ó lè sọ pé ìtàn yóò tí ì tó ti Ilé Ifẹ̀ lójú Aláàfin ó dẹ̀ ń ṣe bí ẹni pé ó kú ló jẹ́ǹtù tó dà táwọn èèyàn kan máa rá àwọn tó kù gẹ́gẹ́ bí aláṣejù they play my fan now mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré tọrọ ìṣẹ́jú méjì tí n bá padà dé màá tẹ̀síwájú ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko n tó dùn ní àmọ́ pọ̀ lọ́la ẹni sókí náà ni màá sọ lórí ọ̀rọ̀ ti jẹnrétọ̀ bọ́yẹ̀ ti gbọ́ bọ́yẹ̀ ti gbọ́ pé gẹ́ngẹ́rẹ́ tó kù kọ́dún ó parí jẹnrétọ̀ tí mò ń lò kọ́ṣẹ́ bó ti ẹ̀ jẹ́ pagídí náà ló fi ń gbé sí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ní ìsìn ó ti ẹ̀ ti wá kọ́ṣẹ́ ilé tá à ń láǹfààní àti lò eléyìí ò lè gbé sí kankan ẹ ti máa fi ilẹ̀ lára mi pé mò ń láàgùn so now mo ti wá rélé tó lè gbé sí méjì ta nínú studio now 3.6 million naira ni ìmí wà tó jẹ́ 4.8 million naira ṣùgbọ́n à ń wá kan àti ìwà pé àti ìrí pé àti ìrówó jìnnà ká mọ́ ti ìdánilá so 3.6 million naira ni mo need ìrànlọ́wọ́ ni mo fẹ́ ẹni tọ́lọ̀ ń bá rán sí mi tó lè ràn mí lọ́wọ́ ẹ̀bùn ọdún tẹ́lẹ̀ fún mi nu ń wọ̀ wá ráìsì ń wọ̀ wá sọ ń wọ̀ wá bàtà àwọn tẹ́ bá ti ṣe fún mi ẹ ti ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn torí pé n tí mo ní májẹ̀mú pé wọ́n mọ̀ ṣe náà ni tí ń gbé èdè àti àṣà Káàárọ̀ Oòjíire lárugẹ n tí ń promote àṣà àti èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire kọ́mọ̀dé àtẹ̀mẹ́rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bá mi dá sí tọ́lọ́run yín sí mi ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 bẹ́ẹ̀ bá wá fẹ́ àkáǹtì nọ́mbà rẹ̀ rèé GTB ni 0515 37 37 53 0515 37 37 53
ó kọ́ tó wà ń bẹ̀ The Values Heritage Ventures, DE Values Heritage Ventures. God bless you. ẹ já wo ẹyà mi ìṣẹ́jú méjì. God bless you. ẹ ṣé. Bluestone Treasure Estate ti kórèdé ẹ̀mú ọdún tó dára jù ní Bluestone ti gbé kalẹ̀ Christmas àti New Year ẹ kú ọdún o. Àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò ni orúkọ mi. Mo kí gbogbo ọmọ Yorùbá káàárọ̀ oòjíire jákèjádò àgbáyé a kú ọdún Kérésìmesì àtọdún tuntun tó bá wa láyé àti láàyè rere. A ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè ìpẹ̀ lágbára Ọlọ́run. S&P Global Limited lọ́rán mi sí gbogbo olóríire o. Àwọn tó fẹ́ kọ́lé tí wọn ò rílẹ̀ síbi tó wù wọ́n. Ẹ̀yin tẹ́ fẹ́ ilé tó nífọ̀kànbalẹ̀ tí ò sí wàhálà kankan ńbẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ invest lórí property. Ẹ̀yin ni mò ń bá wí o. Torí pé owó tá a bá kó lórí ilẹ̀ tá a kó lórí ilé, owó tí máa ń fùnà sí ni. Ilẹ̀ àti ilé máa appreciate sí lójoojúmọ́ ni. Bluestone Treasure Estate tó wà ní Mòwe Town. Òun náà ni mo mú wá fún yín. Ẹ ṣáà mọ̀ mí pé mi ò kí ń hèrà rárá débi tí wọ́n máa wá èyí tí ọlọ́mọ ń nú káàkiri. Bluestone Treasure Estate ilé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń tà lọ́wọ́ báyìí tó jẹ́ hot cake lọ́wọ́ báyìí 3 bedroom bungalow ni pẹ̀lú BQ ìyẹn boys quarter. Èèlò wa ni wọ́n ń tà 50 million naira péré ni. Ẹrù tó jowó ẹ̀ lọ ni. Ẹ̀yin tẹ́ fẹ́ ní ilé lórí ẹ mọ́ sòpò ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ káàkiri àbẹ́fẹ́ ralẹ̀ káàkiri kí wọ́n lọ fún yín nílẹ̀ tó jìnnà sínú gbó tílé òní tètè débẹ̀ táwọn èèyàn ní tètè máa gbé bẹ̀. Ẹ wá rà nínú ti Bluestone Estate yìí. Ẹ lè rà á kẹgbà yàn bẹ̀ kálẹ̀ ti nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kálẹ̀ sí nílé. Because property business is a cool business. Ẹ̀yin tẹ́ wà lókè òkun pàápàá Bluestone Treasure Estate lẹ lè fi ẹbí yín sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Tẹ́ fi wà lókè òkun táwọn ẹbí yín wà nílé tínú yín ó dùn wípé kò ní sí wàhálà kankan. Ìdí ni pé àyíká àlàáfíà ló wà. Ọ̀pọ̀ nǹkan amáyédẹrùn lè máa jàǹfààní ńbẹ̀ ní Bluestone Treasure Estate. Ẹ lè san dẹ́pọ́sìtì 10 million naira tàbí 20 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ sì san èyí tó kù láàrin oṣù mẹ́ta péré. Ẹ dẹ̀ lè san lẹ́ẹ̀kan náà. Ojú òpópónà tọ́yọ̀ kòlòlò ìyẹn Good Road Network ọ̀nbẹ̀ńbẹ̀. Kòtò ìdóminù tọ́lá làáfíà ìyẹn drainage ọ̀nbẹ̀ńbẹ̀. 24/7 security ilé yìí ni wọ́n fi sọ̀gá. 24/7 electricity iná wọn ń bẹ̀rùn iná tó dáa ni pẹ̀lú ọ̀pọ̀ nǹkan amáyédẹrùn bẹ́ẹ̀ lọ. Ńlẹ́ máa jàǹfààní ní Bluestone Treasure Estate tó wà ní Mòwe Town. Ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ tó péye ni o. Ẹ̀yin ti diaspora tẹ́ ẹ fẹ́ máa ríbi dé sí tẹ́ ẹ bá wálé látòkè ìrúbá sì fẹ́ sí Kérésìmesì àtọdún tuntun yìí. Ó yẹ kẹ́yìn náà wálé ẹ wá faramá wọn tó wà nílé kẹ́tún tó padà síbi tí Ọlọ́run kádàrá pé fi ṣe bùgbé lókè òkun. Ìbẹ̀rù àti kówó fún ẹbí, kówó fún ọ̀rẹ́, kówó fún ẹ̀gbọ́n, kówó fún àbúrò, kówó wọgbó atú eléyìí ò sí mọ́. Bluestone Treasure Estate ó ti sọ eléyìí di àfìsẹ́yìn tẹ́gùn aláré fi sọ. Iléeṣẹ́ tó ṣe fọkàn tán, iléeṣẹ́ tí mo ti ń bá dòwò pọ̀ látàì mọye ọdún ni tí ò sí ìjákulẹ̀ kankan nínú ọ̀rọ̀ tiwọn. Nọ́mbà yìí ní ká ẹ pè fún àlàyé síwájú sí i. +234 803 940 6444 +234 803 940 6444. Bluestone Treasure Estate. Ìjáfara ò sí o. Mo tètè dé mo ráyọ̀, mo pẹ́ lẹ́yìn àánú sí mi ni. Ọdún ayọ̀ láṣẹ o. Ẹ̀mú ọdún tó dára jù ní Bluestone ti gbé kalẹ̀ Christmas àti New Year ẹ kú ọdún o. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó
ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jù yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú. Kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Now, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa sọ, ó ní àní ilé Ifẹ̀ tá a wà yìí tí Ọ̀nìrìṣà Ògúnwùsì Adéyọ̀jájẹ́ ní ìtàn tọ́jọ́ nílé lórí ìtẹ́ ẹgbẹ̀rún ọdún 5 ààbọ̀ 5,500 years ó ti kọjá lórí ẹ̀. Eléyìí ti fi hàn wípé Ilé Ifẹ̀ ní àmúlẹ̀ káàárọ̀ oòjíire bí. Ilé Ifẹ̀ lórí ìrùn wa. Kò sí bí ọmọ kan ó ṣe gàǹgà tí ó gòǹgò tó tí ó sọ pé òun ju bàbá òun lọ. Ọ̀wá ní páàtì Ọ̀yọ́ sì là ń pè ní Yorùbá. Ó ti túmọ̀ sí pé gbogbo akọni Yorùbá, páàtì Ọ̀yọ́ là ń pè ní Yorùbá.
ọdẹ láwa tó kù ń pa àlọ́ ni mẹ́wàá ń tà sọ náà lọ ti sọ yìí níwọ̀n gan ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òwò ń tó ṣe àwọn èèyàn tó wo náà mú jáde yìí mi ò ń wo ètò elétò mi ò ṣe kíni mi wo program rárá mi ní time mi ti ráyè sílẹ̀ tó wà lọ́wọ́ tèmi gan tán dé pé mo wu tẹlòmíì ṣùgbọ́n lágbájá sọ báyìí ńlá fi padà ń rí àt ẹ̀yin náà wo ohun tí lágbájá sọ ẹ̀yin náà gbọ́ nǹkan tí lágbájá sọ tẹ́lẹ̀ ẹ wá gbọ́ ohun tó wá ń sọ nísìnyí ń ló bí gbogbo àwọn nǹkan tá à ń ṣe ìwọ gangan ti nọ́ọ̀kì ọ̀yọ́ mo ti já mọ̀ wípé di baba lọmọ boko tó bẹ́ pọ̀n pé àbíkú ò ní dàgbà títí kọ́ máa fọwọ́ gbáyà pé òun ju bàbá òun lọ so wá ní páàtì ìjẹ̀ṣà náà wà ìtàn ẹgbẹ̀rún ọdún méjì mẹ́ta ó ti kọjá lórí ẹ̀ ìtàn ẹgbẹ̀rún ọdún méjì mẹ́ta ó ti kọjá lórí ìjẹ̀ṣà ti wà síwájú ọ̀yọ́ àbí bẹ́ẹ̀ kọ́ now wá ní ọ̀tọ̀ nígbà tí ọwá obòkun ṣẹ̀ṣẹ̀ wá tó ṣe kí ni tó lọ wá omi òkun wá àmọ́ tẹ́ fẹ́ fi ṣe establish eléyìí o àrọ́bàtàn táwa gbọ́ ni pé kí wọ́n tó kú nífẹ̀ẹ́ ni ló ti wó omi òkun lọ táwọn ẹ̀gbẹ́ ẹ̀ ti kú nílé kó tó di pé òun dé ntọ́fà tó dúdú àfi fún nídàṣẹ́gun nù tó ìfẹ́ bẹ́ orí bàbẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò nítorí àwíjàre kí tó tán lẹ́nu ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin yìí gbogbo ẹ̀ láàmú tú sí ní kọ̀ọ̀kan ìjèjì wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ jẹ́ ń kéde ọ̀rọ̀ mi bàkọ̀ ná ẹ má gbàgbé o ẹni tẹ́ bá fẹ́ bá mi dá sí ti jẹnẹrétọ̀ mi ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. àwọn èèyàn kò fi àṣẹ ẹ̀yẹ wọ́n ti fi àṣẹ ẹ̀yẹ wọ́n ń pè alálàgbé ẹ mọ̀ pé wàhálà lágbè mọ́ o ńgbà táwọn olórin rí ṣe dáadáa nu amúlùdùn lórúkọ níṣẹ́ ti wá torí iṣẹ́ là ń ṣe kì máa í ṣeré iṣẹ́ ọpọlọ níṣẹ́ ti wá iṣẹ́ là ń ṣe kì máa í ṣeré ẹ̀yin lè pè mí lálágbèsẹ́ o torí pé sí agbéni sí akéwì o so kò sóko téèyàn pè mí tí ò bá mi lára mu kí n sá ti achieve nǹkan tí mo fẹ́ achieve and what do I want to achieve n ní pé agbára mi ò ká jẹnẹrétọ̀ 3.6 million naira mo wá ń fẹ́ràn lọ́wọ́ àwọn èèyàn tọ́lọ̀ wọn ràn sí mi mo mọ̀ pé kò sí bí ó ti burú tó tí ò ní kẹ́ni kankan mọ́ èèyàn kò sí bí gbogbo ayé ṣe fẹ́ kó èrè èèyàn tó tá à ní rẹni tí ó fẹ́ rìn èèyàn tọkàntọkàn kò sí bí gbogbo ayé ṣe ya aláìmoore tó tá à ní rẹni tó moore kò sí bí gbogbo ayé ṣe ya ìkà àti ọ̀dájú tó tá à ní rí olùrànlọ́wọ́ ògo kò sí bó ti wò kí gbogbo ayé ya ẹni tí ń fa ògo wálẹ̀ àwọn tí ń pa ògo lára àwọn tí ń jí ògo àwọn tí ń gbé ògo sókè àwọn tí ń ran ògo lọ́wọ́ tí ń ran májẹ̀mú tí ń ran kádàrá lọ́wọ́. Are you a destiny helper or destiny killer? You have to choose one. You want to be a destiny helper ó fẹ́ ran àyànmọ́ àti ògo àti ìran mi lọ́wọ́ support me ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp lẹ́ẹ̀kan sí +234 904 851 9362 +234 904 851 9362 ẹ wá fẹ́ bá mi ẹ wá ní ìdí account number yẹn gangan GTB 0515 37 37 53 0515 37 37 53 ó kọ tí mẹ́mbẹ̀ the Values Heritage Ventures the Values Heritage Ventures ọdún ayọ̀ láṣẹ o kò sí ẹ̀bùn ọdún kan tí wọ́n lè fún mi tó ju eléyìí tí mo sọ yẹn lọ God bless you all mi ò ní wáyé tì nínú ọdún tuntun yìí àní pàdánù ara wa God bless you ó dàbọ̀. Àwíkòǹkò Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Àwíkòǹkò Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Àwíkòǹkò Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Àwíkòǹkò Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àtìṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Àwíkòǹkò Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.